wọ́n ṣe ìlara torí ìrù ẹkùn iṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed gbé lé wa lọ́wọ́ láti flush àwọn ẹni bí out of our land. Ọ̀gá DSS, this man is threatening my life. OPC tẹ́lẹ̀ ẹgbẹ́ pààyàn ni wọ́n, ọmọ Yorùbá náà dẹ̀ ń pa. Àwọn oníṣẹ́ mi ju kọ́gbẹ̀mí ọmọ Yorùbá. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ìgbà tí Gani pè yín ní apààyàn, ẹ̀yin ò rán yàn sí kọ́ lọ tẹ́tì ẹ̀ kọ́ lọ pa o. Tó ní ẹni àwọn gáǹgì tẹ́ fi ń pààyàn, ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀, kìí ṣe ti bẹ̀rù, kìí ṣe tójó, kìí ṣe ti ìbẹ̀rù, kìí ṣe tójó. Ṣùgbọ́n mo gbẹ́dọ̀ jẹ́ kí ẹ̀yin ọmọ kóòtù òjìrè kó mọ̀. Bẹ́ẹ̀ ni torí a ti mara wa tipẹ́. Ìkan nínú àwọn OPC Gani lẹ́kìtì tó ń tẹ́tì mi, ó mọlé ó mọ ọ̀nà mi. Tẹ́ bá gbọ́ tí ń bá sọ sórí kan pé nígbà tá a fẹ́ ṣe rálì Èkìtì, èèyàn kan sọ wípé òun máa tẹ̀lé wa lọ́bọ̀ tó wọn ò ní yọjú síta torí torí Gani ọ̀gá wọn. Ọmọkùnrin yẹn náà ni orúkọ rẹ̀ a máa jẹ́ Ṣọlá Òjó, ọmọ Kóró Èkìtì. Ó ń threaten life mi because of Gani Adams. Ó ní mò ń bú Gani, ó ní mò ń sọ̀rọ̀ sí Gani, ṣùgbọ́n òun ti gbàgbé pé àwọn ọ̀rọ̀ tí Gani ti sọ fún ara ẹ̀ tó sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu, tó ní bàbá Bọ́lá Ahmed Tinubu apààyàn ni. Àwa wá díẹ̀ dáadáa nínú ìwé òfin Nàìjíríà, tá bá fẹ́ sọ apààyàn kan yàn ó yẹ kó tó lè prove ẹ̀, but bàbá Bọ́lá Ahmed Tinubu ò tẹ́tì yẹn. Ó fẹ́ sọ apààyàn kan Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá, tó ní Sunday Ìgbòho wà lára àwọn 10 million man tí bàbá Tinubu rán láti máa pààyàn kiri. Ẹ gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ẹnìkan nínú àwọn ọmọ ẹ̀ jáde síta tẹ́ni Sunday Ìgbòho pé ayé assassin ni òun mọ̀ dáadáa. Ìgbòho mà ní kọ́ lọ mórí wá kọ́ lọ mọ́rùn wá, ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ àràbùlẹ̀ ń ṣe. Now n tó jẹ́ kí jáde síta ni pé if anything happen to me or to my children tàbí ìyàwó mi, ẹ mú Ṣọlá Òjó, Comrade Ṣọlá Òjó, ọmọ Kóró ni. Ó mọ lé mi, ó mọ ọ̀nà mi dáadáa. Nígbà tó ń ṣe OPC tó jẹ́ ṣàmà àwọn OPC lẹ́kìtì bíbá yìí, èmi máa ń fún wọn lówó ni nígbà tó ń tẹ̀lé wa kiri gbà yìí lọ́hùn. Táwọn àwọn náà gbàgbọ́ nínú òmìnira ilẹ̀ Yorùbá láì mọ̀ pé irọ́ ni. So fídíò ẹ̀ ti máa play ẹ̀ fún yín. Mo ti send ẹ̀ sí ọ̀gá mi, ọ̀gá mi dẹ̀ ti sọ fún mi pé fídíò yẹn ti dé ọ̀dọ̀ IG, Inspector General of Police, ó ti dọ̀dọ̀ DSS officers, ó ti dọ̀dọ̀ àwọn alágbára. Mo wá fi àkókò yìí lọ gómìnà Èkìtì, Bao, Commissioner of Police lẹ́kìtì, Ṣọlá Òjó is threatening my life because I support Sunday Adéyẹmọ Ìgbòho ṣá fún ìrù ẹkùn tí bàbá Bọ́lá Ahmed Tinubu ní ká fi protect ìlú wọn, tí Gani ò dẹ̀ rí kankan ṣe. Torí nígbà tí Gani ń pe bàbá President Bọ́lá Ahmed Tinubu ní apààyàn, bàbá Bọ́lá Ahmed did not threaten any one of them. Nígbà tí ọmọ Gani jáde síta tó ní ayé assassin ní Sunday Ìgbòho ò ṣe anything fún wọn. Lẹ́ni mo ti rí àwọn ọlọ́kadà tó ń kọjá lọ tó kọjá bọ̀, mo ti jí mo jáde lẹ́ni ege. Níyàwó mi ní àwọn ọlọ́kadà yẹn bọ́n ṣe ń lọ, wọ́n ń wo bíbà yìí. Bí wọ́n rò pé mọ́tò náà máa fi kébí ó ti ṣàlàyé mọ́ pé níbi tẹ́ bá ti rí tápákì Sienna red sí ibẹ̀ nílé ẹ̀. Mọ́tò mi dẹ̀ wà nílé mẹkáníìkì, ó ti pẹ́ kò mọ̀. Bí àwọn ní ò jẹ́ káwọn yẹn mọ ibi tó ń lọ, tí wọ́n fi ń lọ tó fi ń lọ kábọ̀. So mo ń fi àkókò yìí sọ fún ẹ̀yin ọmọ Yorùbá, if anything happen to bàbá Èkìtì, Ṣọlá Òjó, Comrade Ṣọlá Òjó, ọmọ Kóró Èkìtì, Olúkòtì, kábíyèsí Olúkòtì ọba Aládìpúpọ̀ Kọ́ládé, ìkan nínú àwọn ọmọ Kóró ti tún bẹ̀rẹ̀ again. This is not the first time. Ṣé gbọ́ mi sà, kábíyèsí, mo fi àkókò pé bàbá mi Èwí Adó, kábíyèsí ọwọ́ Ajérò, Ṣọlá Òjó is threatening my life because of Gani. Torí nígbà tí Gani kan jáde síta tó ń pe bàbá Bọ́lá Ahmed Tinubu ní apààyàn, bàbá Bọ́lá Ahmed Tinubu ò nìkan lọ threaten life ẹ̀. Èmi ò torí pé tí èmi ò fi support Gani is working against the Yorùbá race. Torí ọmọ tápà ni ẹnu mi gbà, gbogbo tí mo ṣe látijọ́ ìwà rìhásà ni màá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí kó àṣírí Gani títa. Ṣọlá Òjó èmi ò ní bú ẹ, mi ò ní sọ̀rọ̀ ẹ, Èkìtì làwọn méjèèjì. Ṣùgbọ́n ẹni tó torí ẹ̀ jáde síta tó rán ẹ lèmi máa attack. Àṣírí bó ṣe lọ gba 50 million. Òun àti bàbá Táyọ̀ Adébánjọ working against Bọ́lá Ahmed Tinubu pé Bọ́lá Ahmed Tinubu kò gbọdọ̀ dé president. Àṣírí ẹ̀ wà lọ́wọ́ àwa.
bí o ṣe ń gba fi OPU gbowó ní Qatar ó wà lọ́wọ́ àwa gbogbo àṣírí yẹn làwa dẹ̀ máa gbé síta. bó mo ń sọ ilé kí ẹ lè mọ̀ torí àwọn ọ̀kadà yẹn ti kọjá níwájú ilé ní mo ṣe dé ní ìyá níbo àwọn ọlọ́kadà yẹn ń lọ wọ́n ń bọ̀ pé ara ń fu òun mọ́ tó ń ṣẹlẹ̀ mo lè ti sọ fáwọn kó landlord ẹgbẹ́ mi tó wà ládùúgbò ṣe gbọ́ mi sà Ṣọlá Òjó mọ lé mi dáadáa bíi a month ago ó àjọpàdé ládùúgbò yìí adẹ̀jọ́ mọ́ra ní ṣọ́ọ̀ṣì kan ṣe gbọ́ mi so mo ń sọ eléyìí kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ baba Inspector General of Police DSS officers Ekiti State Governor and CP Ekiti Ṣọlá Òjó is threatening my life ẹ̀rí wá o tẹ́yìn ò bá tí rí fídíò tó ṣe mo ti sọ púpọ̀ òpònú ní Gani òpònú ayírada. ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. ojú ẹ̀ lẹ́wọ̀ yẹn Ṣọlá Òjó lẹ́wọ̀ yìí o. mo kí ilẹ̀ yìí lé o orúkọ mi ni Honorable Comrade Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC ní ìpínlẹ̀ Èkìtì. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. bàbá Èkìtì mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o ìlú tó bá bí kú ẹ̀sìn tó la fi jó ó kọjá yẹ o nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ ọmọ àlè ilẹ̀ Yorùbá. Olúṣọlá Òjó ọmọ àlè ni ẹ́ ọmọ àlè Èkìtì ni ẹ́ tó bá jọmọ àlè Èkìtì wàá mọ̀ wípé agbára Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé Èkìtì bóyá wàá padà lọlé lọ béèrè ìtàn ṣùgbọ́n torí ìjẹkújẹ tẹ̀ ń jẹ kò jẹ́ kẹ́ ẹ mọ̀ tẹ̀ ń sọ mọ́ ìjẹkújẹ tẹ̀ ń jẹ majority of you ó mú yín gbàgbé ọjọ́ ọ̀la ìwọ gẹ́gẹ́ lọ máa lè because I know what you say to me about Gani himself màá wá píṣọ èmi àti ẹ nígbà tá a lọ sọ́dọ̀ kábíyèsí ọwọ́ Ajérò maybe tábà ní kò ṣe fídíò fún bàbá Èkìtì kò ṣe program fún bàbá Èkìtì ó yẹ kó lè sọ pé no it is because you are ọmọ àlè ṣọgbọ́n mi èmi kọ́ lọ́mọ àlè agbára Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì kò dé Èkìtì lọ́bẹ̀rẹ̀ ìtàn so the thirteen I did not say this one mo ti sọ ọ̀rọ̀ Gani tí mò ń sọ tẹ́lẹ̀ rìhásà ni màá wá mú now màá sọ̀rọ̀ Gani di iṣẹ́ now kí ìwọ tó mọ Gani lèmi ti mọ Gani ó lè tẹ́jọ́ ń jà ẹ̀mí ọmọ Yorùbá tẹ́jọ́ ń gbà enough is enough so the IG baba IG mo mọ̀ pé fídíò yẹn ti máa dọ́dọ̀ yín sà fídíò yẹn ti máa dọ́dọ̀ yín mo ń fi àkókò yìí rọ bàbá wa gómìnà ìpínlẹ̀ Èkìtì ọlọ́lá jùlọ bá o àti àwọn bàbá wa kábíyèsí DSS lẹ́kìtì if anything happen to me Comrade Ṣọlá Òjó mo ti receive àwọn nọ́mbà àwọn kọ̀ọ̀kan but private number ni ní o jẹ́ kí n gbé mi tẹ̀ mi ò tí rí fídíò yìí wọ́n ti send fídíò yìí sí mi it is because a lọ sí Kwara State mo wíìkì díẹ̀ ni mo fi ń sùn látàárọ̀ but àwọn èèyàn ṣàn kọ́ pé mi bàbá Èkìtì àwọn sẹ́ni fídíò kan sí ẹ lọ́wọ́ jọ̀ọ́ wà kẹ́wọ́ ẹ má jáde òbí ẹ má kọ́ àwọn ọmọ yín kò ní Adó ní kìnnìkan torí ẹni tó sọ̀rọ̀ yóò dàbí pé olóòní kan ní ọ̀gá OPC ládó nígbà tí mo wá wò mo ní Ṣọlá Òjó bíi 2 months ago ó ìwà sádùúgbò mi ń bíbà yìí tó jẹ́ pé ilẹ̀ ìyàwó ẹ̀ tó ń wá kiri èmi gan ni mo mú lọ́bẹ̀ so he know my house he know my family and my children so if anything happen to me Commissioner of Police of Ekiti State Mr. Governor IG wọ́n ṣe ìlara torí ìlú ẹkùn iṣẹ́ tí bàbá Bọ́lá Ahmed gbé lé wa lọ́wọ́ láti flush àwọn ẹni bí out of our land ọ̀gá DSS this man is threatening my life ó mọ ilé mi ó mọ ọ̀nà mi o ó mọ ilé mi ó mọ ọ̀nà mi lèmi fi jáde síta pé kí gbogbo ènìyàn kẹ́ lè gbọ́ torí OPC tẹ́lẹ̀ ẹgbẹ́ pààyàn ni wọ́n ọmọ Yorùbá náà dẹ̀ ń pa àwọn oníṣẹ́ mi ju kọ́gbẹ̀mí ọmọ Yorùbá àwọn olóore kankan tó fẹ́ ṣe fún ọmọ Yorùbá they are always working against the Yorùbá race they are always working against the Yorùbá race
ló fi jáde síta màá wá sọ pé tó bá rẹ̀ ènìyàn níṣẹ́ ẹrú ènìyàn máa ń fi tọmọ jẹ ni wọ́n máa ń fi ti ọmọ jẹ ní ẹgbọ́n program ẹ̀yẹ tán. ìlú tó bá tó bá mi kú ẹ̀sìn tó la fi jó o kọjá yẹ o nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ. àlọ́ máa lè ní ẹ́ Ṣọlá Òjó ọmọ àlè ní ẹ́. torí Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. ṣe gbọ́. ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá ká. lára àwọn tó ń pè ní adviser sí fún Gani lélẹ́yìí ẹ gbọ́ nígbà tí irú àwọn wọ̀nyí bá sọ̀rọ̀ àǹdí èèyàn báwo lohun rere kẹ́sẹ̀ máa jáde ńbẹ̀ òpònú ń tẹ̀lé òpònú afọ́jú ń tẹ̀lé afọ́jú a ní kó fi Yorùbá lọ́rùn lẹ̀ ta ló máa lè nínú èmi pẹ̀lú ẹ èmi ń tẹ̀lé ọmọ ọkọ Yorùbá tó fẹ́ràn Yorùbá ìwọ ń tẹ̀lé ọmọ Núpé ọmọ Tápà that did not belong to our land. ojúmọ́ máa ń wá o lẹ́ni o nígbà tí wọ́n mi ẹ̀gbọ́n kí ilé ilé o òkú mi o orúkọ mi ni Honorable Comrade Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC ní ìpínlẹ̀ Èkìtì. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. Bàbá Èkìtì mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o. ìlú tó bá tó bá mi kú ẹ̀sìn tó la fi jó ó kọjá yẹ o. nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ. ọmọ àlè ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ṣọlá máa fọkọ bu. Ààrẹ Ọ̀nà Kakanfò jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o ọmọ wa o lẹ́ni o nígbà tí wọ́n mi ẹ̀mọ́ kí ilẹ̀ yìí lé o òkú mi o orúkọ mi ni Honorable Comrade Olúṣọlá Òjó tí mo jẹ́ leader OPC. a ní kó fọkànbalẹ̀ kò sí nǹkan kẹjàre kí ló ń pa ẹ lẹ́rù. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì jáde tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí nǹkan kan tó máa jẹ́ lọ. lóògùn ọ̀fẹ́ o. wọn bí mẹ́ta ara wọn dáa. mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé ó kọjá yẹ o. ìlú tó bá tó bá mi kú ẹ̀sìn tó la fi jó ó kọjá yẹ o. nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ ọmọ àlè ilẹ̀ Yorùbá. àtẹ̀jáde Ọ̀nà Kakanfò tó jẹ́ ojúlówó ọmọ Yorùbá. ó jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o. àwọn èèyàn ní ọ̀rọ̀ ìdátẹ́nu ẹ̀ ṣé ẹ ti rí o ẹ̀yin èèyàn mi ẹ máa gbọ́ àbí kẹ ọmọ ọkọ àtọmọ Tápà ẹ gbọ́ ẹni tó tẹ̀lé ọmọ ọkọ tàbí ẹni tó tẹ̀lé ọmọ Tápà ta ló máa lè. This man working against Yoruba man support Tinubu Obi ó lè yẹ millions of naira tán gbà tí n tó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yẹ fi ṣẹlẹ̀ orí ló kó wáyọ lẹ́kọ̀ọ́. He always working against the Yorubas. Àfojúlówó ọmọ àlè Yorùbá ló máa ní tí Gani ṣe bọ́wọ́ òkè bí Ìgbòho ṣe máa gba yìí lọ nìyẹn torí ọlá inú kan ló fi ń bá Yorùbá rìn irú ẹkùn tó dẹ̀ ń ta yín lára yẹ ó máa fọ yín lórí àfọ́kù ni èmi ò wá ní bú ẹ torí omi kan lájọ mú lẹ́kìtì mo mọ̀ pé kò yé ẹni ìgbà mi òṣì ò dáa òṣì máa jẹ́ kéèyàn sọmọlúàbí ẹnu mo máa ń sọ̀rọ̀ kan pé àwọn kan wà owó ní kọ̀ǹtró wọn àwọn kan wà àwọn ní kọ̀ǹtró owó ẹni tó wọ́ bá ti ń kọ̀ǹtró ẹ̀ tẹ́ bá ní kó tàpá sí orísun ẹ̀ àtàpá sí owó tó fẹ́ gbà yẹn ní ọmọ wò and I pity Ṣọlá Òjó for do this short video and I know you know the right thing to do. Sunday Igboho kọ́ Ọlọ́run ni so Baba Inspector General of Police by God grace on Monday èmi á lọ report ní police headquarter lẹ́kìtì bí báyìí ìyẹn kankan ò gbẹ́dọ̀ ṣáyà mi kò gbẹ́dọ̀ ṣọ́mọ tí wọ́n bá fà mí láṣọ ya lásán lẹ́kìtì bí báyìí Ṣọlá Òjó ni ó mọ lé mi ó mọ̀ ọ̀nà mi o àjọ ń jẹ́ kanra o ọ́fíìsì ẹ̀ orí àpáta níwájú teaching hospital ló wà ní Ṣọlá Òjó ó mọ lé mi ó mọ̀ ọ̀nà mi when we started this struggle ó wà lára àwọn tájọ ń káàkiri ìbẹ̀rù Gani náà ni torí ìjẹkújẹ lóbi lóhun ò lè gbójú síta ó dẹ̀ ní tó sọ bọ̀tì ìyá òkè mi
tẹ́ bá gbọ́ pé bóyá wọ́n gbá mi létí ń gbòòrò ọ̀dọ́ màá tátọ́ ń bẹ́ o but látọwọ́ Ṣọlá Òjó ni tí kankan bá ṣe aya mi Ṣọlá Òjó ni tí kankan bá ṣe àwọn ọmọ mi Ṣọlá Òjó ni Inspector General of Police baba Tajudeen Disu ẹ gbà mí lọ́wọ́ Ṣọlá Òjó àti Gani Adams torí ó rọ̀ wọ́n lọ́rùn láti pa ọmọ Yorùbá o they good about that ọ̀tá Yorùbá nìkan náà lè face Your Excellency bàbá Bọ́lá Ahmed Tinubu ìgbà tí Gani pè yín ní apààyàn ẹ̀yin ò rán yàn sí kọ́ lọ tẹ́tì ẹ̀ kọ́ lọ pa o tó ní ẹ ní àwọn gáàngì tẹ́bí ń pààyàn ẹ̀rí ẹ̀ wà ńlẹ̀ ọ́díò ẹ̀ wà ńlẹ̀ ọ́díò ilé tí àwọn àgbààgbà gbà lọ́wọ́ wa pé ẹ má play lé síta ó máa dà nǹkan rú ó wà ńlẹ̀ rẹpẹtẹ ẹ jáde síta kẹ́ni kọ́ lọ gbé Gani wá o Gani dé àwọn ọmọ ẹ̀ síta ó rọ̀ wọ́n lọ́rùn láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ torí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá náà fi gòkè ẹ gbà mí o lọ́wọ́ àwọn ọmọ Gani gbogbo ẹ̀yin bàbá wa lẹ́kìtì Ṣọlá Òjó is threatening my life because of Gani Adams ayé social media alájẹdẹjọ wà yìí tẹ́ ẹ bá fún Ìgbòho lẹ́yọ kan èmi máa fi fún yín ní 10 kò lè sú mi kò lè rẹ̀ mí lánàá làwọn kan yìí sọ pé bàbá Èkìtì yẹn fi Gani lẹ̀ ó ti tẹ́ ní Kwara tá a lọ àwọn èèyàn wọn wá fún mi lórúkọ mi ju ọkọ Ganiya tí mo ní pé ó yẹ kí n sinmi lórí ọ̀rọ̀ Gani eléyìí tó kù kí n dé mọ́kúlà màá wá gbé síta you call bàbá Bọ́lá Ahmed Tinubu apààyàn àwọn ọmọ ẹ jáde síta ó ní ayé assassin iṣẹ́ tí Sunday Igboho ń ṣe torí iṣẹ́ tó rán wọn ó wá wò pé how to silence this man mo sọ fún ẹ pé èmi mọ Gani ju gbogbo yín lọ agbádá ló jẹ́ Gani was 52 years age 52 kó jáde síta kó wá gbogbo tó mọ̀ láyé kó wá fi búra 52 years ó mọ̀ pé ọ̀rọ̀ tí bàbá yìí sọ kì í sọ̀rọ̀ irọ́ ó dẹ̀ mọ̀ pé ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló ń fi gòkè so wá ọ̀nà to silence me wọ́n ṣe ìpàdé ọjọ́jọ́ Tuesday wọn tó ń ṣe náà ti kóná mọ́ Ṣọlá Òjó ó dẹ̀ wà lẹ́kìtì ń bẹ̀yẹ àwọn dẹ̀ mọ̀ pé Adó Èkìtì ni wà tọmọkùnrin yẹjọ wà lòun náà fi wá jáde síta if anything happen látọ̀dọ̀ Ṣọlá Òjó ni Inspector General of Police mo mọ̀ pé fídíò ẹ̀ yá ti déwájú yín sà torí mo ti jù sí ibi tó yẹ kí n jù sí mo ti jù sí olóyè Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí mo dẹ̀ mọ̀ pé àwa tá à ń tẹ̀lé lẹ́yìn especially ọmọ Yorùbá kò fẹ́ mí wa kò fi ta káyìtì bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ wò wá o ẹ má jẹ iṣẹ́ táwọn OPC ṣe nílẹ̀ Yorùbá ta ni àfẹ́ mọ́ wọn ti tún fẹ́ máa bẹ̀rẹ̀ o ṣé ń gbọ́ Olúṣọlá Òjó lórúkọ ẹ̀. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì. àwọn ọmọ kóró yìí náà ni o àwọn ọmọ kóró wọ́n tún dé o àwọn ọmọ kóró wọ́n tún dé o. bàbá Èkìtì mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé o kọjá yẹ o. o kọjá yẹ. ìlú tó bá tó pa mí kú ẹ̀sìn tó la fi jó o kọjá yẹ o nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ. who is Ààrẹ Ọ̀nà Kakanfò? ló ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò. oníjọ dáfẹ́ yìnyín àìwá àti ẹ̀pápọ̀. ó jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni ó kí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire o túmọ̀ máa ń wá o lédi o ẹtí wò mí ẹ̀kọ́ kí ilẹ̀ yìí lé o òkè gbogbo mi o. ọ̀pọ̀ fíṣe ò dáa o. Olúṣọlá Òjó. lẹ́yìn mo kí yín lẹ́yìn ilé o. mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá Èkìtì tó ń sọ̀rọ̀ sí ibà Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o. bàbá Èkìtì mo fẹ́ fi àsìkò èrò ẹ̀ sọ fún ẹ wípé o kọjá yẹ o ìlú tó bá tó pa pínkú ẹ̀sìn tó la fi jó o kọjá yẹ o nígbà tó bá lórí láyà tó ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ọmọ àlè ilẹ̀ Yorùbá ló máa ń sọ̀rọ̀ sí ààrẹ ọmọ àlè ilẹ̀ Yorùbá ló ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò torí Ààrẹ Ọ̀nà Kakanfò ó jẹ́ ààrẹ lórí ilẹ̀ Yorùbá ni. You see, ṣe ti rí frustration. níbà lábẹ́rẹ́ ajá kẹ́yìn mi ajá kìmọ́ ní súlé ọtí yan dìgbò lúgí oníbà lábẹ́rẹ́ ajá o kẹ́yìn mi ajá kìmọ́ ní súlé ọtí yan dìgbò lúgí ẹ ti rí
ẹ̀yin ọmọ kóòtù òjíire màá tí ìgbàwòrán ẹ̀ síta. Olúṣọlá Òjó, Ṣọlá Òjó lórúkọ ẹ̀, ọmọ Kóró Èkìtì. Èmi ò ní bá sọ̀rọ̀ torí ẹni tó fi jáde yẹ síta gangan màá wá fún gògògó ọ̀run ẹ̀. Àṣírí tẹ̀yìn ọmọ Yorùbá ò mọ̀ nípa ẹ̀ màá wá bẹ̀rẹ̀ sí ń tú síta. Ṣé gbọ́ mi? Ọ̀tá Yorùbá ni Gani, àti gbẹ̀mí ọmọ Yorùbá ó rọ̀ lọ́rùn torí pé kì í ṣara wa. He always working against the Yorùbá race. Mo ní tí gbogbo gómìnà bá gba lẹ́tà ẹ̀, gómìnà wa lẹ́kìtì kò ní accept lẹ́tà ẹ̀. Ó mọ̀ pé wọ́n lé ń pa lẹ́kìtì ni. Wọ́n kò máa kan ní apàṣẹ, bàbá wa apàṣẹ ẹ ti gbọ́ o, níyà apàṣẹ. Ẹni tó lé Gani pa lẹ́kìtì ni pé tó bá ń gba gbogbo ìlú jẹ́ ó lè bá Èkìtì jẹ́. Lára àwọn tí Gani ń lò lélẹ́rẹ́ o tó fi ń yọ wọlé. Lára àwọn tí Gani ń lò rèé tó fi ń ṣe kíni tó fi ń yọ wọlé. Mo tútù sọ lẹ́ẹ̀kan sí, tẹ́nìtì bá ṣe mí, tẹ́nìtì bá ṣe ọmọ mi, ṣe aya mi, Olúṣọlá Òjó ní kẹ́ mú. Òun ni ajá Gani tó wà lẹ́kìtì tó yìí láyà. Òun nìkan ló dẹ̀kù nínú OPC lẹ́kìtì. Majority àwọn tó wà lẹ́kìtì níbẹ̀ ojú wọn ti là, wọ́n ti dá òtítọ́ mọ̀, wọ́n ti dá irọ́ mọ̀, bó ti jẹkújẹ frustration ló ń ṣe. This is not the first time tí àwọn ọmọ kóró máa halẹ̀ mọ́ mi. This is not the first time. Ilé náà tún pé títẹ̀ dé. Bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ má wo mìíràn o. Bàbá wa IG, Commissioner of Police Ekiti, my governor, ọlọ́lọ́dún lọ́ba o, olóyè ṣe Sunday Igboho Òòṣà, ẹ má wo mìíràn o. Ẹ rántí kéèsì tí mo ní jọ̀wọ́n àná, àwọn ọmọ kóró yìí náà ní o. Ilé ìtúgbé títí ẹ̀yọ́ o. Thou shall not wo minerals. Ẹ má wo mìíràn o. Tí tèmi kọ́, ṣùgbọ́n tèmi bá jáde lọ, ìyàwó àtọmọ wà nílé. Ìyàwó àtọmọ wà nílé. Èmi ò ń gbélé, orí ìrìn lèmi wà. Orí ìrìn ni mo wà. Ṣùgbọ́n sọ eléyìí torí ìyàwó àtọmọ mi, torí Ṣọlá Òjó mọ́lé mi, torí ó rọrùn fún wọn láti tẹ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá lẹ̀. Ó fẹ́ gbèjà Gani ni o. Ó fẹ́ gbèjà Gani. Ó fẹ́ gbèjà Gani náà fi rán síta. Ọ́fíìsì ẹ̀ wà ní àpáta, orí àpáta níwájú Teaching Hospital. Níwájú Teaching Hospital ní ọ́fíìsì Ṣọlá Òjó yìí wà. Rìwáyà ni. Ibi tí Gani bá yé wọn jẹ́ dé nìyẹn. Níbi tí Gani tó rún ayé wọn, tó rún mọ́ yóò yẹ̀pẹ̀ dé nìyẹn. Ẹ wo wọn, ẹ tún wọn wo. Onímọ̀ ní kí n sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Tí wọ́n lójú. Ara àwọn tó fẹ́ jayé ọmọ wọn mọ́ lù títí wọn nìyẹn. Ara àwọn tí wọn ò ní èrò rere fún ọjọ́ ọ̀la Yorùbá ni. Bóyá tó wá jẹ́ pé ìgbà tí mọ́tò mi ṣì wà òkè, tó bá jẹ́ kó bá níwájú ilé ọ̀dọ̀ mi náà, nígbà tí mi ò sí ilé bí àwọn àbá ti kó ìyàwó àtọmọ lọ, I don't know. Torí ẹ̀ náà ni mo fi ń sọ eléyìí pé Olúṣọlá Òjó is threatening my life, or kí n sọ pé is threatening my family, torí ó mọ lé mi, ó mọ ọ̀nà mi, ó mọ ibi tí mo lè gbà jáde, ó mọ ibi tí mo lè gbà wọlé. So ní àárọ̀ kùtù Monday, I will go to police headquarters. Màá lọ competition mọ́. Ẹ̀yin àgbààgbà ẹ má wò mìíràn o. Kékeré ní ti tèmi o. Tọ́mọ àti ìyàwó mi ti pààkì rẹ̀ ò fẹ́ sájà. Oh my God. Ó fẹ́ sájáde ilé. Pé o ti sọ fún mi o. Kìrìkìrì. But èmi ò bẹ̀rù anybody wọn o. Ṣùgbọ́n mò ń sọ ilé kí ọmọ Yorùbá lè mọ̀ pé ọ̀daràn pọ́nbélé ayé òun àtọ̀run. Tí n bá pè wọ́n ní ọ̀daràn People's Congress, I know what I'm saying. Their record show that they are ọ̀daràn People's Congress. Ẹ rí àwọn ọmọ wọn tó kó síta torí pé wọ́n gbọ́ pé ìrù ẹkùn was approved. Wọ́n dẹ̀ tú jáde, wọ́n bẹ̀rẹ̀ sí sọ ìsọkúsọ. Ẹ ṣé bàbá mi, ẹ bá mi pe CP, ẹ pe IG,
pé kán tètè torí èmi ò ń gbélé if anything happen to my family Olúṣọlá Òjó ni o Olúṣọlá Òjó ọmọ Gani Adam àádẹ́ pàtàn fún oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kó lọ sí kóró kó lọ béèrè kó lọ sí kóró kó lọ béèrè oyè Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì kì í ṣe pé oyè Ààrẹ Ọ̀nà Kakanfò dé Èkìtì nìkan ẹni tó ń fi ènìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò agbára ẹ̀ ò dé Èkìtì ìyá Aláàfin Ọ̀yọ́ we respect kábíyèsí Aláàfin Ọ̀yọ́ we respect kábíyèsí Aláàfin Ọ̀yọ́ but àgbà bàbá Aláàfin Ọ̀yọ́ gan mọ̀ pé agbára wọn kò dé Èkìtì so nígbà tẹni tó ń jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tágbára ẹ̀ ò dé Èkìtì bó o ní agbára Ààrẹ Ọ̀nà Kakanfò bá fi dé Èkìtì tó sọ pé ọmọ àlè ló ń bú Ààrẹ Ọ̀nà Kakanfò kà á dáa fún Ààrẹ Gani Adams yín ọ̀hún mo lé mi mọ Gani jù ẹ lọ kí wọ́n tó mọ Gani lèmi ti mọ̀ alọ́nilọ́wọ́ gbà tó lọ àwọn bàbá wa lọ́wọ́ tó gba OPC lọ́wọ́ wọn ó méye àwọn ẹ̀mí and I will show that video tomorrow tọ́mọ yẹn sọ wípé òun méye àwọn ẹ̀mí ní Ọ̀kọ́ta ní àgọ́ tí àwọn OPC fi straight bullet pa ẹ lè rí mi pa o ẹ̀jẹ̀ tèmi korò kábíyèsí Olúpòtì ẹ̀ ń gbọ́ o mo sọ nígbà kan mo ní wọ́n fẹ́ dógun Ìpòtì àti Kóró wọ́n fẹ́ ká renew ẹ̀ ní again ẹ̀ ń gbọ́ o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ti dá òtítọ́ mọ̀ ẹ ti dá àwọn ẹ̀hàn náà mọ̀ wọ́n kàn ń wọṣọ funfun ní inú wọn ó korò jogbo sí ìran Yorùbá they are always working against the Yorùbás ẹ béèrè iye owó tó gbà lọ́wọ́ Peter Obi ẹ béèrè iye owó tó gbà lọ́wọ́ Àtíkù against the Yorùbás tó gba owó working against the Yorùbá ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ wa.